àwọn omi kéékèèké nǹkan. Ojú ọlọ́ọ̀lọ́ta tí àwọn baba ńlá baba wa ní ìlú Adó Àwáyè tí wọ́n ń lò òun rèé. Ó ní gbogbo àwọn ilé báyìí. Òun rèé. Tó fi mọ́ gbogbo àwọn ilé. Bẹ́ẹ̀ ni. Ọlọ́ọ̀lọ́ta. Nígbà ayé ìwáṣẹ̀, nígbà ayé àwọn baba ńlá baba wa tí ogun tó ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ tó lé wọn wá sí orí òkè, ojú ọlọ́ọ̀lọ́ta ni à ń pe àwọn ihò èyí tí ẹ̀ ń fojú rí yìí. Wọ́n ń lò láti máa fi lọ ata ní ìgbà ayé ìgbà náà. So títí di òní tí àwọn olóyìnbó ń pè ní grinding portal, ojú ọlọ́ọ̀lọ́ta. Ẹ rí i pé ó wà káàkiri. Bẹ́ẹ̀ ni. Ó pọ̀ gan. Ó pọ̀ káàkiri. Tó fi dé gbogbo bẹ́ẹ̀. Ó pọ̀ káàkiri. Tá a bá tún ṣe ń tẹ̀síwájú, a tún máa ráwọn mìíràn níwájú. Ìyẹn ni pé nǹkan tẹ̀ ń sọ ni pé ogun kan ó dé bá wọn nísàlẹ̀ ló wá lé wọn wá sí òkè ń bí. Ó lé gbogbo wọn wá sókè. Ebi wa ni wọ́n ti ń sùn, tí wọ́n ti ń jí, tí wọ́n ti ń jẹ, tí wọ́n ń mu. Kó tó di pé wọ́n borí ogun náà tó tún fi padà sí. Ìyẹn ni pé àti òkè yìí náà ti borí ogun tó wà ní ìsàlẹ̀. Ìgbà tán wá borí tán wá padà sí ìsàlẹ̀. Bẹ́ẹ̀ ni. Irú ogun wa nù àbí ṣé àwọn kábíyèsí ni yóò lè sọ fún wa? Àwọn aládó ti ìlú Adó Àwáyè, àwọn pẹ̀kẹ́lù tí wọ́n sì gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ tí ẹ bá ti dé ọ̀dọ̀ kábíyèsí ìlú Adó Àwáyè. Kò sí ìyọnu. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti ìgbé Yorùbá.